Welcome to Yoruba Kingdom TV, built by passion. Màá tọrọ àforíjì lórí wípé Yorùbá ní wípé alára ní gbé ara ga ní ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n dẹ̀ ní téèyàn bá dákẹ́ tara èèyàn á báyàn dákẹ́ tó ṣe bí òwe fún ẹ̀yin tẹ́ jẹ́ bàbá àti ìyá sí wa. Ohun tí wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ ni ìdí tí a ṣe pinnu pé ká dá ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ àti amóhùnmáwòrán sílẹ̀ fún ilẹ̀ káàárọ̀ oòjíire. Torí pé kí ni ìran ọmọ káàárọ̀ oòjíire a jẹ́ ìran tí ó lọ́gbọ́n tó dẹ̀ lóye púpọ̀. Kò dẹ̀ kí n ṣe mímọ̀ ṣe wa bí ó bá kí n ṣe pé ọba Elédùmarè ló dá wa bẹ́ẹ̀. Àmọ́ ó dàbí ẹni pé àwa fúnra wa àmọ́ ohun tí ọba Elédùmarè ṣe fún wa. Ìgbà tí mo wá ń wo gbogbo ohun tí mo lè fi ṣàpèjúwe ẹ̀, mo wá lọ sí àwọn ìlú kan tí wọ́n wà ní Northern Europe tí wọ́n máa ń pè wọ́n ní the Scandinavian countries and the Nordic region. Àwọn Scandinavian countries yìí, àwọn ìlú tó lórúkọ dáadáa táwọn èèyàn máa ń sábà gbórúkọ wọn púpọ̀ ní Norway, Finland and Denmark. But all together, gbogbo wọn lápapọ̀ wọ́n tó bí 8. Fún àpẹẹrẹ, Denmark yẹn téèyàn bá wo gbogbo àwọn ọmọ ìlú wọn lápapọ̀, population wọn is as at 2022 níyẹn ọdún tó kọjá, population wọn jẹ́ 5,894,725, ìyẹn mílíọ̀nù 5, kò tó mílíọ̀nù 6. Àwọn kan náà tún wà ńbẹ̀, wọ́n pè àwọn yẹn ní Faroe Islands. Àwọn yẹn 54,000 péré tiẹ̀ ní àwọn ọmọ ìlú wọn, wọn ò pé 1,000. Finland náà jẹ́ 5,544,475. Àwọn náà wà under 6 million. But tá bá wo ìlú kan tí wọ́n ń pè ní Greenland, ìyẹn náà wà under territory Denmark. Àwọn yẹn just 56,000 ni wọ́n. Àwọn yẹn náà 1,000 ni wọn kò pé 100. Ìyẹn tá à ń pè ní ẹgbẹ̀rún, kò tó ẹgbẹ̀rún 100. Then tá bá wá wo Iceland, àwọn yẹn jẹ́ 375,318, tó fi hàn wípé wọn ò tiẹ̀ tó ìdajì mílíọ̀nù kan. Then tá bá wá wo Norway jẹ́ 5,451,674. Àwọn náà wà under 6 million. Sweden ni population ẹ̀ pọ̀ jù nínú àwọn Scandinavian countries. And Sweden náà is just 10,576,799. Àwọn náà wà under 11 million. Then àwọn kan tó wà nínú wọn tó kéré jù àwọn ní Ireland Islands. Àwọn yẹn 29,489. Àwọn yẹn ò tiẹ̀ pé 30,000. Yẹn tá lè pè ní 30,000. Tá bá wá kó ogun wọn lápapọ̀, gbogbo population àwọn ìlú mẹ́jẹ̀ẹ̀jọ yìí, they are under 29 million, which is pé wọn ò tó mílíọ̀nù 29. Ó wá jẹ́ nǹkan tó yà ẹ́ lẹ́nu wípé àwọn ìlú tó ń pè ní Scandinavian countries and the Nordic region yìí, wọ́n jẹ́ ìlú tó ní àpẹẹrẹ púpọ̀ lágbàáyé, tó jẹ́ wípé tó bá ń sọ̀rọ̀ lágbàáyé, àwọn tó ń ṣàkóso àgbáyé máa ń tẹ́tí sí wọn torí pé kí ni wọ́n jẹ́ ìlú tó ka ẹ̀kọ́ kún púpọ̀. When we talked about education, wọ́n value education kọjá bá ṣe gẹ́gẹ́ bí bàbá wa Awólọ́wọ̀ ṣe mú education fáwa náà ní bí 50 ọdún sẹ́yìn.
wọ́n dẹ̀ tún ká nǹkan kan kún tá à ń pè ní civil liberties pé kí ọmọ ìlú ní àǹfààní láti ṣe nǹkan tó fẹ́ tìlú ò ní yẹ̀ lọ́wọ́ wò tí ò bá ti kọjá òfin, wọ́n kà á kún púpọ̀. Then another one ni quality of life. Ìgbésí ayé wọn ó jẹ́ nǹkan táwọn tó wúyàn lórí púpọ̀ tó yẹ pé tí wọ́n bá wo social security system wọn ó jẹ́ nǹkan tó dùn mọ́yàn nínú tó yẹ pé àwọn ọmọ ìlú wọn ò kì í fẹ́ jáde kúrò ìlú wọn rárá páwọn fẹ́ lọ gbé bòmíì. Ó wá jẹ́ nǹkan tó jẹ́ ìwúrí fún gbogbo wọn lápapọ̀ tó jẹ́ wípé wọ́n máa wá ń ṣe bí ìgbà téèyàn ń gbà nǹkan lọ́wọ́ ara èèyàn síra wọn, ó di kéèyàn máa fi ara gbága tẹ́lẹ̀ ìbá ti ṣe nǹkan kan ẹlòmíì náà tó fẹ́ ṣe nǹkan míì, ó dàbí nǹkan tó lóyìnbó ń pè ní economic competitiveness pé ìwọ ti ní mọ́tò èmi náà fẹ́ ní mọ́tò, ìwọ ti ṣomi èmi náà fẹ́ ṣomi, ìwọ ti ṣe ná èmi náà fẹ́ ṣe ná. Kò kí ń ṣe ti ìgbéraga but wọ́n ń ṣe níṣe wípé wá mú ìdàgbàsókè báwọn ìlú yẹn ní gbogbo ọ̀nà tó dẹ̀ jẹ́ pé ọwọ́ tí àwa náà gbé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìyẹn nígbà ayé àwọn bàbá wa Awólọ́wọ̀ in the 50s. Education was a major priority to us. Nǹkan tí mo wá fẹ́ pàdé lójú yìí ni wípé ó gbé ọkàn wa sókè wípé gbogbo ọ̀nà pátápátá làwọn àtàwọn ará bíi ìfijọra tá a bá tiẹ̀ dá jù wọn lọ pàápàá. Àmọ́ torí pé wọ́n wá fi àwa sí abẹ́ àwọn tí ò kì í ṣara wa, ó wá jẹ́ kí ó dàbí pé wọ́n bo ògo Yorùbá mọ́lẹ̀, pé ó dàbí Nàìjíríà bo ògo Yorùbá mọ́lẹ̀ kò jẹ́ kógo wa búyọ. Ó wá jẹ́ nǹkan tó ń dùn wá púpọ̀ tá a fi sọ wípé you know what, ilẹ̀ káàárọ̀ oòjíire láti dá dúró. Nǹkan tó wá jẹ́ nǹkan ìbànújẹ́ fún ìyànjú nínú gbogbo nǹkan tí mi sọ yìí ni wípé gbogbo àwọn ìlú mẹ́jọ̀jọ tó ń pè ní the Scandinavians and the Nordic region yìí, gbogbo landmass wọn 1.32 million square miles ni. Nǹkan tó wá jọyọ̀ lójú níbẹ̀ ni wípé ìdajì inú landmass 1.32 million square miles yìí is full of iceberg and kí ni mo lè pè o glaciers. Àwọn yìnyín, àwọn òtútù yìnyín tó jẹ́ pé àwọn agbègbè yẹn kò wà habitable, wọ́n ṣe bí táwọn èèyàn lè gbé. Síbẹ̀síbẹ̀ wọ́n dẹ̀ nílùú wọn lọ́tọ̀ọ̀tọ̀. Tá bá wá wo population àwa tá pera wa lọ́mọ káàárọ̀ oòjíire as out of today, tá a bá fẹ́ fi kún àbí ká fẹ́ yọ kù, a lé ní 50 million. Kí ló wá ṣe wá tá a lè sọ wípé ẹ tiẹ̀ gbọ́ náà ibo là ń lọ gan-an àwọn ọmọ káàárọ̀ oòjíire. So ó jẹ́ nǹkan tó tì wá tá fi sọ wípé ó ti di dandan, ó ti di ọ̀ranyàn à ń láti bẹ̀rẹ̀ sí ní pariwo ara wa fáráyé rí káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé àwọn ọ̀ràn kan wà tó ń jẹ́ Yorùbá. Nǹkan tó dẹ̀ wá dùn mọ́ mi jù ń bẹ̀ ni wípé Ọlọ́run wá bá wa ṣe, Ọlọ́run bá ń ṣe eré àdàbí bí ó ti wá fún àwọn ọmọ káàárọ̀ oòjíire káàkiri gbogbo àgbáyé pátápátá. Nípasẹ̀ eléyìí nǹkan táwọn tó bí wa gan ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wọn ti mọ̀. So wá jẹ́ nǹkan ìwúrí pé àwọn nǹkan táwọn bàbá wa gan ò lè ṣe àwa gan lè ṣe tá a bá dá dúró láyé ara wa. Òun la ṣe sọ wípé kò sẹ́ni tó máa lùlù ẹ fún ẹ, ìwọ ló máa lù fúnra ara ẹ. Òun la ṣe sọ wípé rédíò yìí à ń láti dálẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ara wa fúnra ara wa. Táwọn èèyàn wa bá gbọ́ nǹkan tá à ń sọ, wọ́n á bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pe pẹ̀lú wa. Torí pé kí ni wọ́n sọ pé àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. A dẹ̀ ń láti ṣe, tá bá ṣe débì kan àwọn yòókù náà fọwọ́ kun, à lè gbé dókè. Ó jẹ́ nǹkan tí màá rọra sọ fún wa ní fẹ́rẹ́ pé nǹkan tó tì wá gangan tá fi sọ wípé ohùn Yorùbá gbọ́dọ̀ jáde fáráyé rí nìyẹn tó lóyìnbó ń pè ní voice of Yorùbá. Ẹ ṣé, mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí pé ẹ fún mi láǹfààní láti sọ̀rọ̀ bá tí mo rọra sọ yìí. Mo dẹ̀ tọrọ àforíjì lẹ́ẹ̀kan sí wípé ó ṣe díẹ̀ kí n tó darapọ̀ mọ́ yín. Inú mi dùn púpọ̀. Ọ̀rọ̀ ìjà agbára Yorùbá ó ń lọ síwájú. A ní problem kékeré kan báyìí lọ́wọ́lọ́wọ́, and that is
that ìkan lára àwọn ọmọ Yorùbá wọ́n yàn ní president Nàìjíríà. Ìjà wa náà wá di a little tightrope tá a gbọ́dọ̀ work with wisdom. But we can never give up our struggle. We do not give up our struggle. In fact, underneath our struggle is intensifying seriously. And there are reasons for that. The first is that ọmọ wa ń ṣe president lóòótọ́ ṣùgbọ́n nǹkan ò yí padà fún Yorùbá. Nǹkan lè yí padà díẹ̀ fún gbogbo Nàìjíríà bọ̀ tí nǹkan ò yí padà fún Yorùbá o. Àwọn Fúlàní ṣì ń wá, wọ́n ṣì ń kidnap àwọn èèyàn wa, wọ́n ṣì ń rape àwọn obìnrin lórí oko, wọ́n ṣì ń pa àwọn farmers wa, wọ́n sì ń jólé, wọ́n sì ń jó ọ̀nà, wọ́n sì ń kidnap and so on. And that does not seem to be getting less at all. In fact, in some parts of Yoruba land, it seems to be intensifying. So, lè fi yẹn sílẹ̀ ká ní à ń yọ̀ pé ọmọ wa di president. A gbọ́dọ̀ múra sí bá a ṣe máa lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ wa. That's very important. Nǹkan tá láwọn fẹ́ ṣe tí àwọn Fúlàní ni wọ́n fẹ́ ṣe tí wọ́n múra gidigidi sí ní abẹ́ Buhari brother wọn ní wípé àwọn fẹ́ kọ́ńkà gbogbo Nàìjíríà. Àwọn fẹ́ sọ Nàìjíríà di Fúlàní homeland. Allah wọ́n ní Allah ti fún wọn ní Nàìjíríà pé káwọn lọ kọ́ńkà ẹ̀. Àwọn dẹ̀ sì dìde láti kọ́ńkà ẹ̀. Buhari announce ní 2019 wípé àwọn lè wọlé láì múwèé kankan dání. Gbogbo wọn dẹ̀ ti ń rọ́ wá láti ìgbà yẹn, wọ́n túbọ̀ ń pọ̀ sí báyìí ni. Torí ọ̀pọ̀lọpọ̀ tí ò tí ì gbọ́ tẹ́lẹ̀ wọ́n wá ń gbọ́, wọ́n dẹ̀ kẹ́rù wọn bọ̀. Tọ́ba dẹ̀ ń bọ̀ wọn gba visa wọn ní passport. Tọ́ba dẹ̀ dé gate, any gate in the north, 37 border gates ló wà in the north. All of them are wide open to the Fulani. Tọ́ba dẹ̀ ti dé, wọ́n gbà wọ́n wọlé, wọ́n fún wọn ní ID citizen Nigeria, wọ́n ti di citizen Nigeria. In many cases, nígbà tí election bọ̀ yẹn, wọ́n fún wọn ní voting card. So they are here in Yoruba land for no good. There is nothing good to us about their coming. And so, Tabanjo and Yok, Amawati, the president, Tafi wọ́n sílẹ̀. Ọlọ́run ní jẹ́ kí burúkú ṣẹlẹ̀ sí Oòduà. We are playing with a very, very dangerous fire. Ẹ má jẹ́ ká dẹ̀ rò pé àwọn Fúlàní kí wọ́n máa ṣe ẹ má sọ bẹ́ẹ̀ o. Under Buhari, they have acquired enormous power. Enormous power. Their number has grown tremendously in the north. They are killing Hausas in order to take over Hausa land. And then they are killing large numbers of people in the Middle Belt. And they are killing people in the southwest and the east also. So we are faced with a major historic titanic challenge. Lè fi sílẹ̀ ká lọ máa gbọ́ pé wọ́n ti yan ìkan lára wa ní president o. That will be fully of the most historic proportions. So we have a task. We have a task to do. Ní ká má yọ̀ pé wọ́n yan ọmọ wa ní president. But ní ọmọ tó ní òun máa jó torí pé wọ́n mú ìyá òun joyè ní ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé ilé wọn gbaná, ṣé á fi náà yẹn sílẹ̀ á lọ máa jó ìyá ìtàn fi jẹ alága ní church. It is similar to that. A lè máa jó pé wọ́n mú ìyá wa ṣe alága o, ká fi lé wa sílẹ̀ kó jó sọnù o. We must fight and fight and fight to defend our homeland. And as I stand before you now
this evening, I want to say to you, I want to tell you, I want to give you information pé àwọn èèyàn wa ń múra nílé dáadáa o. Àwọn ọmọ kéékèèké wa ń múra kò tí ì pọ̀ tó bá a ṣe fẹ́, but ó pọ̀ díẹ̀ o. Ó pọ̀ díẹ̀. Àti ní káwọn ọmọdé má máa pariwo ara wọn mọ́, ọmọdé fẹ́ràn ariwo púpọ̀. Gbogbo ayé ni gbogbo ọmọdé ní gbogbo ayé ló ń pariwo. But ọ̀rọ̀ ilé ìkọjá ariwo. Tẹ́ ẹ bá lọ bá àwọn Fúlàní nínú igbó tọ́lọ́run gbé wọn lé yín lọ́wọ́, tẹ́ ẹ dẹ́rùbà wọ́n tí wọ́n sá kúrò, ní ìdí láti wá sílùú kẹ́ wọ́n máa polongo yẹn. Ọmọdé fẹ́ràn pé wọ́n kàn máa polongo gbogbo nǹkan. But àwọn ọmọ wa dẹ̀ ti wá ó pẹ́ ta ti sọ tí wọ́n létí, sọ sí wọn létí, sọ sí wọn létí, sọ sí wọn létí until tó dàbí pé most of them ló wá mọ̀ báyìí wípé àwọn á lọ sínú igbó wọ́ọ́rọ́wọ́, nǹkan tí wọ́n bá lè Ọlọ́run bá fún wọn ṣe ń bẹ̀ wọ́n á ṣe, wọ́n á dẹ̀ padà wá sílé, wọ́n ò ní sọ̀rọ̀ sí anybody, wọ́n ò ní sọ fún ẹnikẹ́ni. Ọ̀rọ̀ pé a lọ ń sọ̀rọ̀ lórí social media kò wáyé. So ó lè jẹ́ kí ó rí lójú àwọn tí ò bá ní connection pẹ̀lú struggle kó dàbí pé nǹkan kan ò ṣẹlẹ̀. But àwa tá a jẹ́ bàbá wọn, tó jẹ́ pé àwa náà máa ń fàbọ̀ fún, tó jẹ́ pé àwa la máa ń, tó bá nírànlọ́wọ́ tó ń fẹ́ àwa la máa ń ṣe fún wọn. Tó bá lẹ́ni tí aburú ṣẹlẹ̀ síbi pé ó farapa, àwa náà la máa ṣètò wọ́n ṣe máa tọ́jú ẹ̀. Àwa mọ̀ wípé things are happening nílé gan, things are really happening. I am not saying that is enough to drive the Fulani away, but I'm saying that our boys are not quiet. They are not idle. That's one thing. Another thing ni pé àwọn ọmọ wa wà nílé tí wọn ò yáyọ̀ pé ọmọ Yorùbá kan ti di president, tó jẹ́ pé nǹkan táwọn ń fẹ́ làwọn kọjú sí. Àwọn ń fẹ́ Yorùbá nation tiwọn, and nǹkan tó kàn wọ́n jù láyé yìí nìyẹn. Àwọn ọmọ kéékèèké Yorùbá nation no going back. Nǹkan àwọn ti kó àwọn jọ, wọ́n fọ́ọ̀mù oríṣiríṣi group, security group, grassroots awareness group, kankan. Wọ́n tẹ̀ wá lẹ́nu bí ọdún kan síbí, a tẹ̀ wá lọ́kì pé a rí àwọn àgbà wa tó ń provide the resources fún grassroots awareness. Inú mi dùn pé Dr. Tunde Aliu Wambi is number one among the providers of written materials and videos and so on for the grassroots awareness. Tí ìlò tó bóyá ká ti lò, but we are glad that it exists. And by Ọlọ́run á kọ́ wa bá ṣe máa lò lẹ́kùnrẹ́rẹ́. Mo kí ẹ má bínú sí mi, mo ti fẹ́ máa pé mo ti pẹ́ ló ń jẹ́ kí n jump immediately to what I'm saying, because ó pẹ́ tí Pastor Aribilola ti pè mí pé kí n join, tá a dẹ̀ wá ń wá link káàkiri títí tá a rí, tí mo tún láti wá pè òun fúnra rẹ̀ padà pé a rí link. So ẹ má bínú sí mi gbogbo ẹ̀yin bàbá wa tí wọ́n invite wá sí àwa ọmọ ìlànà ọmọ Oòduà, invite wá sí program, very important program yìí. Bàbá wa Ẹlẹ́bùúbọn, mo kí yín o, ẹ káàbọ̀, mo kí yín gan, inú mi dùn pé wọ́n pè yín sírú program yìí pé ẹ dẹ̀ wá. Ọlọ́run tó ṣe yín ní èèyàn ńlá láàrin wa kò ní jẹ́ kẹ́ dẹni kékeré láéláé o. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Dr. Farumbi, how are you? Ẹ kú iṣẹ́ yìí o. Mo dúpẹ́ pé ẹ wà ń bí lálẹ́. It's very, very important to the Yoruba nation. Thank you. This is your kind of job, your kind of profession.
and thank you for giving yourself to the Yoruba nation. Mo dúpẹ́ o. Chief Imam wa, Chief Imam of all Yoruba, ẹ kú iṣẹ́ o, ẹ káàbọ̀, mo kí yín o. Any other invitee tí mi ò bá dárúkọ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. As I said, I was in a hurry and I jumped into the meeting and I was under the impression that I was very grossly late. Ẹ má bínú sí mi o. So as I was saying, a need láti múra sí ìjà wa nílé. Àwọn ọmọdé múra sí ní agbára tiwọn. Níbi tí agbára tiwọn dé. Àwa tá a jẹ́ àgbà a gbọ́dọ̀ múra sí. That you have come together in the United States of America and created a radio for the propagation of the Yoruba struggle. I want to say that I am very, very proud of you for achieving this type of thing. I am proud of you, your chairman, your everybody, your members, your supporters, and so on. I want to say that I'm very proud of you, that you are putting this together so that the Yoruba self-determination struggle might be stronger. And it will be stronger because we never had a radio like this. And one thing that is now happening is that radios are coming into existence in the struggle. There is radio Jangbara, there is radio this or that. Ìkan wà tí àwọn gúrùpù náà kan dá sílẹ̀ tó jẹ́ ọmọ wa Yagbo Yaju ló bá wa put it together. And it's all just beginning. Just beginning. So our struggle is getting stronger and stronger. But I understand that your own radio station, or even not just a radio but also television, is a lot more powerful than the one that has been put together. So congratulations. Congratulations very much. I repeat that I'm very, 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 very proud of you. Ẹ kú iṣẹ́ o. Ẹ kú iṣẹ́ o. Ẹ kú iṣẹ́ o. Màá gbogbo ibi tí n bá lọ because mi ò kì í jókòó. Lẹ́yìn báyìí mo ti ṣe ìpàdé méjì. Mo ń fagídí mú àwọn kan tó ń fẹ́ kí n tó wá join wọn láago mẹ́jọ pé rárá o. Àwọn ìlànà ọmọ Oòduà ló pè mí sí ìpàdé láago mẹ́jọ lénìí. Mo dẹ̀ ti sọ fún yín gbà tẹ́ kọ́kọ́ wá pè mí pé àwọn èèyàn mi ìlànà ọmọ Oòduà ṣé ẹ mọ̀ pé èmi ni bàbá wọn. Wọ́n ní Amẹ́ríkà wọ́n wá pè mí sí ìpàdé ṣé màá wá fi wọ́n sílẹ̀ kí n wá sí abúlé yín ẹ jẹ́ ká ṣe tìyín níjọ́ mi. But happily ní nǹkan bí aago mẹ́fà ní ìrọ̀lẹ́ yìí wọ́n wá agree pẹ̀lú mi okay bàbá okay we get your point. Àá fi tiwa sí Monday àbí Tuesday. Àádẹ́mà máa sọ fún yín good I will be there. I'm yours. There's no question about that. It's just that mi ò lè fi ìlànà ọmọ. If there is a clash between your program and that of ìlànà ọmọ Oòduà, ó yẹ kẹ́yìn náà lè ronú sí pé tí ìlànà ọmọ Oòduà mo máa lọ. That's my home base. That's my home base. That's my home base. So inú mi dùn. Nínú home base yìí gan àwa USA gan lójúlówó ọmọ yín. Bẹ́ẹ̀ni òótọ́ nìyẹn kò sẹ́ni tó lè jiyàn yẹn. Nobody. Ẹ kú iṣẹ́ náà mo dúpẹ́ o. Ọlọ́run tó fún wa ní kọ́ńtì wa tó fún wa ìdí àpé ká ní kọ́ńtì wa at last ká kúrò ní Nàìjíríà. Tó pẹ́ tá a ti mọ̀ wípé ìyà ń jẹ wá ní Nàìjíríà. Ó pẹ́ tán ti ń fi ìyà jẹ wá ní Nàìjíríà. The British didn't like us Yoruba people because a yàtọ̀ sí black African tí àwọn ń retí. Àwọn ò retí black African tó ń gbé big towns. Àwa ti ń gbé big towns more than 1,000 years before the British came.
One or two big towns are short distances all over Yoruba land. All of them walled. And when the missionaries came in the middle of the 19th century, don't be education were to a Christian gospel. With the result that by the time British scramble for territory in our land, we were already a heavily educated people. By 1860, Atin produced university graduates in large numbers. By the time other peoples of Nigeria near amalgamation in 1914, we were the only educated people in the new country of Nigeria. When they needed to recruit officers to the colonial office, I didn't say almost all the people they recruited were Yoruba. For the judiciary, for everything. Newspaper British colonial anything. The first newspaper published in our land was published in 1859 near Abeokuta, and then more followed later in Lagos and Ibadan, and so on. So we were not the. Bàbá wa ẹ ṣeun sà tí a bá ní kí ẹ máa bá lọ ọ̀sẹ̀ kan ẹ ṣe máa fi ọ̀rọ̀ wá ní. Náà mọ̀ pé mo ti orí àwọn tí yóò kù gbogbo wọn ṣe ìjọ ta parí ọlọ́rọ̀ ẹni là ń sọ. Ẹ ṣeun ẹ bá wa bá pè ẹ ṣeun sà. So àwa ti yẹ ká máa pèlò far before pé a lè wà ní country tó jẹ́ pé we were living under suspicion of the colonial authorities, and they didn't want us to take part in the government of the country at independence, and they walked us out. So we delayed against all common sense, and we have suffered as a nation tremendously. But nígbà de la wa bẹ̀rẹ̀ yìí, mo kí gbogbo yín o, ẹ jẹ́ ká múra sí o, ẹ jẹ́ ká ṣe débi èrè o, ẹ jẹ́ ká gba country tiwa kúrò ní Nàìjíríà. Aláàní jà àbáyàn kankan jà o, ṣùgbọ́n ìyẹn ò mí wípé a máa gbé ọ̀rọ̀ country wa sọnù o. Tó bá dẹ̀ di jíjà náà ni àrẹ́dì fún o, ṣùgbọ́n àwa kọ́ la máa bẹ̀rẹ̀ ìjà. Gbogbo ayé mọ̀ yẹn nípa wa. Mo kí gbogbo yín o, mo kí ìlànà ọmọ Oòduà o. Àtìkọ́ and abroad. Mo kí yín ní Amẹ́ríkà yìí. Congratulations and thank you for what you are giving to the struggle today. God bless you. Lásìkò yìí lẹ́yìn tí a ti gbádùn ọ̀rọ̀ ìṣítí tí bàbá wa emeritus ti fún wa, a máa rí wọn bá. Màá fẹ́ pe ìkejì mi alàgbà Uthman Ikosiola láti fún wa ní ọ̀rọ̀ ṣókí lórí ìdí abájọ fún ohùn ọmọ Yorùbá, Voice of Yoruba Radio TV. Ẹ ṣé, alàgbà Uthman. Wá dùn bàbá wa ò jẹ́ mi fárọ̀ wípé ẹ wà láàrin wa. A fi tọ̀wọ̀tọ̀wọ̀ ké sí yín báyìí, ẹ bá wa ṣe ìfilọ́lẹ̀ rédíò yìí. Mo kí gbogbo ilé. Mo bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ olùkọ́ mi. Àwọn ló kọ́ mi ní ìtàn ní Christ Graduate. Bàbá wa Professor Banji Akitoye. Òkè wọn ẹ kú iṣẹ́. Ó kí ọ̀rẹ́ mi olóòkọ mi Yẹmí Ẹlẹ́bùíbọn. Ó jẹ́ pé iṣẹ́ náà pa wá pọ̀. Olókun a sọ̀rọ̀ dayọ̀. Olókun a máa sọ̀rọ̀ dayọ̀ fún gbogbo yín o. Àṣẹ o. Ó kí gbogbo ẹ̀yin agbátẹrù ẹgbẹ́ yìí kí ẹ dá ilé iṣẹ́ ńlá yìí sílẹ̀. Mo kí yín pé ẹ kú iṣẹ́.
Ọlọ́run ló máa ń tú tẹni tó bá tú tàwọn míì ṣe. Ẹ fi owó yín, ẹ fi àkókò yín, ẹ fi ọpọlọ yín, ẹ fi ìmọ̀ yín, ẹ ń lò fún àwọn ọmọ Yorùbá. Kì í ṣe torí pé ó ní èrè tí ẹ fẹ́ gbà ń bẹ̀, kò ṣe pé kó lè dá fún ọmọ Yorùbá. Yóò máa dáa fún gbogbo yín o. Mo kí yín gan ni. Mo rí i pé ọ̀rẹ́ mi Fádójú HDK, mo rí wọn náà ń bẹ̀. Gbogbo yín ni mo kí pé ẹ kú iṣẹ́. Bí bàbá Akíndóyè ṣe sọ, ní 1859 ni a dá ìwé ìròyìn àkọ́kọ́ ní ilẹ̀ tí wọ́n pè Nàìjíríà lónìí. Wọ́n pè ní ìwé ìròyìn Ẹ̀gbá àti àwọn Yorùbá. Nígbà tí ò sẹ́ni tó mọ̀ nípa ìwé ìròyìn, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ò tiẹ̀ mọ̀ ọ́ kọ tí wọn ò mọ̀ ọ́ kà, nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èdè tí ń bẹ ní ìlú tó ń pè Nàìjíríà ń sìn wọn ò mọ bí wọ́n ṣe ń kọ bí Yorùbá ti bẹ̀rẹ̀. Inú mi sì dùn náà láti sọ wípé ní ọdún 64 sẹ́yìn, bàbá wa Awólọ́wọ̀ ó dá iléeṣẹ́ móhùnmáwòrán àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Áfíríkà. Nígbà tí àwọn ìlú àwọn èèbó wọ̀nyí gan bíi Ireland, bíi France, gbogbo Scandinavian country tí ọ̀rẹ́ mi ṣe sọ tí nígbà tí wọn ò ní móhùnmáwòrán àní nílẹ̀ Nàìjíríà ní Ìbàdàn. Wọ́n sì ṣe ní 31st October 1959. Tó bá di October ọdún yìí, á pé 64 years. Rédíò ti ilẹ̀ Yorùbá wọ́n pè WNBS bẹ̀rẹ̀ ní 30th of May 1960. Òun ló sì jẹ́ commercial radio àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Áfíríkà. Nítorí rédíò kan ti wà ṣáájú wọ́n pè ní Nigeria Broadcasting Service. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé nígbà tó dé tí ẹ̀rù bẹ́ẹ̀ sí gba NBC gan fúnra ẹ̀ òní WNBS. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ mo mú nínú ọ̀rọ̀ tí bàbá Awólọ́wọ̀ sọ ní 31st October 1959. Kí ni ìdí ẹ̀ tá a fi nílò móhùnmáwòrán àti ìgbóhùnsáfẹ́fẹ́ tó jẹ́ ti ọmọ Yorùbá? Ní ọdún 2021, àwọn kan wà ní University of Ibadan lábẹ́ Professor Akin Owólabí. Wọ́n pè é ní Center of Yoruba Engineering. Wọ́n ṣe ìwádìí kan. Wọ́n rí wípé ní gbogbo ìlú tó ń pè Nàìjíríà sí ní ilé ìwé College of Education tàbí University 35 péré wọ́n ti ń kẹ́kọ̀ọ́ Yorùbá. 35 ní Colleges of Education and University nílẹ̀ tó pè Nàìjíríà 35 péré ni. Àwọn ọmọ tó sì ń kọ káàkiri ní undergraduate ni o, ní NC ni o, ní masters ni o, ní PhD ni o, ní ọdún year 2021 gbogbo wọn pátápátá wọ́n jẹ́ 650. A sì jẹ́ 50 million. Àwọn tó ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá wọ́n jẹ́ 650. Nínú ìwádìí wọn wọ́n rí wípé iye universities tó wà ní ilẹ̀ Amẹ́ríkà wọ́n ti ń kọ́ Yorùbá gan ó fi ẹyọ kan ju ti Nàìjíríà lọ. 36 universities tó lóko wọ́n ti ń kọ́ èdè Yorùbá ní ilẹ̀ Amẹ́ríkà. 3 ni ní Brazil, ẹyọ kan ní Cuba. Báwa gan tá a di èdè 35 péré ni, 650 làwọn tó ń kọ́. Ibi tí ọ̀rọ̀ wa wá dé sìn tá a bá fúnra, àwọn tí America University ń kọ́, àwọn ọmọ Amẹ́ríkà tó ń kọ́ ní wà bẹ́ẹ̀ sí kó wa ní èdè Yorùbá. Nǹkan tí mò ń fẹ́ mú jáde ni pé nǹkan tó ń pè ní language loyalty
pé kí á di èdè wa mú ó kéré nílẹ̀ Yorùbá bí alága òní ṣe sọ nígbà tá a wà níléèwé wọ́n á ní vernacular là ń sọ ọ̀pọ̀lọpọ̀ ni kì í sọ Yorùbá nínú ilé wọn wọ́n rò pé kò bá gbà mu kí ọmọ wọn máa sọ Yorùbá wọ́n ti gbàgbé wípé tí a bá ti gba èdè lọ́wọ́ èèyàn ohun gbogbo ni wọ́n ti gbà a ti gba ìwà a ti gba ẹ̀sìn a ti gba ìṣe gbogbo nǹkan ni wọ́n ti gbà tá a bá ti gba èdè lọ́wọ́ ẹni ó wá ṣe pàtàkì kí a má jẹ́ kí èdè wa yìí kó sọnù torí wípé èdè wa gbọ́dọ̀ máa tẹ̀síwájú nítorí a ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ò ti jẹ́ kí èdè yìí máa tẹ̀síwájú òun ni wípé a lè fi èdè wa yìí a jẹ́ kó dàgbà tá a fi lè máa fi kọ́ àwọn ọmọ láti elementary títí dé university tí ẹ bá lọ sí ilẹ̀ Egypt lónìí Arab ni ó fi kọ̀wé láti primary dé university tó bá lọ sí Tunisia tàbí tó bá lọ Morocco tàbí tó bá lọ Algeria nǹkan tí ó fi kọ́ nìyẹn ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa ilẹ̀ wa ní káàárọ̀ oòjíire agbára káká la máa fi èdè Yorùbá kọ́ ara wa ní primary tá bá ṣe wá sọ pé ní secondary a máa sọ pé ó wà university tí a bá bẹ̀ sí ṣe léyìí ìṣòro ni ó jẹ́ bàbá wa Professor Papiwa wọ́n ṣe gudugudu méje pé ká tẹ̀lé máa kọ́ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì ní èdè Yorùbá látijọ́ tí Ọlọ́run ti mú wọn sọ́dọ̀ ṣe tó ṣiṣẹ́ lórí ẹ̀ eléyìí ló fi jẹ́ pé irú nǹkan tí a ń ṣe yìí ó ṣe pàtàkì nígbà tí bàbá Ọlọ́run dá fún máwòrán sílẹ̀ ìdí pàtàkì tó fi dá sílẹ̀ gan ẹ̀kọ́ ni nítorí pé bàbá fẹ́ ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ ó sì mọ̀ pé tíṣà ò tó láti máa kọ́ science láti máa kọ́ àwọn subject kí ló wá ṣe ó dá tẹlifíṣàn lẹ̀ ó lọ ra àpótí tẹlifíṣàn wọ́n gbé káàkiri ilé ìwé tó bá jẹ́ tíṣà mélòó kan la ní láti kọ́ biology tó bá kọ lórí tẹlifíṣàn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ schools ni ò ní àǹfààní láti rí wọ́n tún lọ dá nǹkan tó ń pè ní viewing center sílẹ̀ ńgbà náà ní Màkó àti káàkiri nígbà tí wọ́n tẹ̀ ṣe statistic lálẹ́ bíi 452 ló máa ń wá Màkó pọ̀ láti wo tẹlifíṣàn tí wọ́n lè fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó nǹkan kìíní ta gbọ́dọ̀ bẹ̀ sí fi iléeṣẹ́ wa yìí ṣe òun ni láti kọ́ wa lẹ́kọ̀ọ́ ká kọ́ ara wa lẹ́kọ̀ọ́ nípa ìtàn wa ká kọ́ ara wa lẹ́kọ̀ọ́ nípa ètò ìṣèlú tiwa gan ká kọ́ ara wa lẹ́kọ̀ọ́ ní ètò ìjọba tiwa ká kọ́ ara wa lẹ́kọ̀ọ́ lẹ́tò culture tiwa tẹ́ bá mọ̀ wípé town planning ilẹ̀ Yorùbá yàtọ̀ sí ti gbogbo èèyàn tẹ́ bá lọ ka ìwé Mábògùnjẹ́ on urban geography tàbí ti Afọlábí Òjó on Yoruba towns and Yoruba palaces ẹ rí wípé bí Yorùbá ṣe wà tẹ́lẹ̀ ààfin ni máa wà láàrin ó máa dàbí spóòkì kẹ̀kẹ́ ni láàrin ẹ̀ ni ààfin máa wà níwájú ààfin yẹn ni ọjà máa wà wọ́n ṣe ń pè ní ọlọ́jà ààfin yẹn ló jẹ́ spiritual center political and administrative headquarter ọ̀pọ̀lọpọ̀ wa ọmọ eléyìí láti ààfin yẹn wọ́n wá mú ọ̀nà in a radial form gẹ́gẹ́ bí spoke kẹ̀kẹ́ wọ́n mú lọ tó jẹ́ pé gbogbo ìlú á máa kọjú sí ààfin a sì ní nígbà táwọn ìbò dé Abẹ́òkúta ó yà wọ́n lẹ́nu pé wọ́n ní olóyè 11 tó wà ní ààfin Aláké tó jẹ́ pé oníkálùkù tá a bá wo iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀ rò pé minister of agric lélẹ̀ minister of education lélẹ̀ bí a ṣe wà tẹ́lẹ̀ nìyẹn bí ọba ṣe ní ọ̀wọ̀ tó bó ṣe ní iyì tó a ní counterbalances tó jẹ́ pé a lè pe ọba wípé a ò ṣe dáadáa lọ sígbá
tí a lè pè ní impeachment sí. So irú gbogbo nǹkan wọ̀nyí ó yẹ kí àwọn èèyàn wá mọ̀ kọ́ bí bàbá Akíntóyè ṣe sọ alájú kí òyìnbó tó dé. In 1857 William Bascom ó kọ̀wé kan tó fi hàn wípé tábà gbogbo ìlú Áfíríkà tábà kó jọ 57 nínú 100 ẹ̀ ilẹ̀ Yorùbá ló wà. Kí òyìnbó tó dé a ti ń wọ aṣọ, a ní àlàálì, a ní sányán, a ní ẹ̀tù, a ní kí ìjìpá. Kí òyìnbó tó dé a ti ń ṣe ọkọ́ láì ní iron and steel, a ti ń ṣe àdá láì ní iron and steel, a ti ń ṣe pebroms láì ní sophisticated pé òyìnbó kan ló wá bá wa ṣe. Torí pé àwa gan ò mọ nǹkan tí a jẹ́, àmọ́ bí tá a ti ń bọ̀ ń gbà míì kò jẹ́ ká mọ jẹ ara wa, kò jẹ́ ká mọ ìgbésẹ̀ tí a ní láti bẹ̀rẹ̀ sí í gbé. Ó ṣe pàtàkì kí voice of Yorùbá yìí kó kọ́kọ́ kọ́ wa ní ìtàn ara wa, kó kọ́ wa ní èdè wa, kó kọ́ wa ní àṣà wa, kó kọ́ wa ní ìṣe wa. Ká lè mọ̀ wípé Yorùbá ni wá. Tá bá pàdé Yorùbá, bó bá ṣe máa kíyàn, bó bá ṣe sọ̀rọ̀, eléyìí tí gbogbo wa ń pè ní ọmọlúwàbí ń sìn kárí lára ẹ̀. Ṣùgbọ́n kí báwo lọ ọmọ tó ń ṣe ìbí lánàá ṣe máa mọ nǹkan tó jẹ́ ọmọlúwàbí tí wọn ò bá kọ́. Ọ̀pọ̀lọpọ̀ gan ló jẹ́ pé bàbá gan ò mọ nǹkan tí jẹ́ ọmọlúwàbí tí òbí lè kọ́ ọmọ. Ìyẹn la ṣe nílò voice of Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ bàbá ni ò mọ̀ tàn, ọ̀pọ̀lọpọ̀ bàbá ni ò mọ oríkì, ọ̀pọ̀lọpọ̀ bàbá ni ò mọ nǹkan tá à ń sọ yìí. Ṣùgbọ́n voice of Yorùbá lè máa kó àwọn expert, àwọn tó nímọ̀, àwọn tó lóye láti lè máa kọ́ gbogbo wa. Ìyẹn ni pé pàtàkì nǹkan tí a gbọ́dọ̀ ṣe òun ni ẹ̀kọ́, education. Ẹ̀kọ́. Lẹ́yìn náà tó ṣe pàtàkì tó bá jẹ́ normal radio àbí tìdíní àání information òun la máa kọ́kọ́ sọ. Ṣùgbọ́n fún voice of Yorùbá lójú tèmi education. Tí Yorùbá ò bá ní parẹ́ aláti kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ní College of Medicine usage wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn ìwé kan sí gbogbo medical terms wọn ni wọ́n ti ṣe Yorùbá fún, tó jẹ́ pé kìíní kan jẹ́ gynecology, kìíní kan jẹ́ obstetrics, gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe Yorùbá fún. Bí language wa ṣe lè máa tẹ̀síwájú nìyí. A lè ti gbọ́dọ̀ wo social sciences, ká wo natural sciences, àwọn terminologies wọ̀nyẹn Yorùbá gbọ́dọ̀ ní terminology tiwọn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí. Tá bá ti bẹ̀ sí ni voice of Yorùbá náà ni ó máa fi kọ́ gbogbo wa, tó fi jẹ́ pé bí wọ́n ṣe máa pè ní Ìbàdàn kò ní yàtọ̀ sí bí wọ́n ṣe pè ní Iléṣà, kò ní yàtọ̀ sí bí wọ́n ṣe pè ní Ìgbómìnà, kò ní yàtọ̀ bí àwọn Ọ̀bọ̀lọ́ ṣe máa pè, kò ní yàtọ̀ bí àwọn Okun lẹ́kìtì àti Okun ní Kogi. Bákan ẹni gbogbo á lè jẹ́ standardization níbikíbi tí Yorùbá bá wà káàkiri ayé. Ẹ̀kọ́ number 1. Ìkejì ìròyìn, torí etí wa ò gbọ́dọ̀ kí. Yorùbá máa ń pòwe a ní etí baba nílé, etí baba lóko, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn wo lè èèyàn náà? Àwọn tí bá ń ṣiṣẹ́ ní voice of Yorùbá, àwọn ni ó máa mú ìròyìn tó bá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mu. Àbítẹ́rí ẹ bá wo Al Jazeera tó ń wo CNN àbí tó wo BBC àbí ABC àbí CBS àbí NBC, á rí i pé Al Jazeera yàtọ̀. Ìròyìn tó máa ń gbé jáde, wọ́n máa ń gbé jáde gẹ́gẹ́ bí ìròyìn tó wúlò fún àwọn Arab. Kì í ṣe gbogbo ìròyìn náà máa ń gbé jáde. Tó bá gbé ìròyìn ní ìgan jáde tó bá gbọ́ ní CNN àbí ní NBC àbí ní ABC àbí ní CBS, tó bá gbọ́ ní
Al Jazeera ẹ rí i pé bí wọ́n ṣe gbé jáde bí wọ́n ṣe kọ́ ojú tí wọ́n fi wò ó áńgù tí wọ́n fi wò ó nǹkan tá àwa oníròyìn pè ní slant Arabic ni tó gbogbo ìròyìn tá a bá máa gbé jáde aláti gbé jáde gẹ́gẹ́ bí Yorùbá ká fi ojú Yorùbá wò ó gbọ́dọ̀ òyìnbó ò gbọ́dọ̀ máa sọ̀tàn wa fún wa òyìnbó ò gbọ́dọ̀ máa sọ ìròyìn wa fún wa nítorí nǹkan tó pé wọn làwọn ń ṣe àwọn gbọ́dọ̀ máa sọ ìròyìn náà gẹ́gẹ́ bó ṣe pé wa àwọn ilé ìbáni from the slant from the angle of the Yorubas yẹ omi ìpẹ́kọ̀ objective kò sí objectivity kò sí absolute terms fún objectivity oníkálukú ní ń determine objectivity tiẹ̀ nǹkan tó bá pé ẹ ní tó mú àwọn èèyàn dàgbà tó mú àwọn èèyàn nímọ̀ tó mú àwọn èèyàn tẹ̀síwájú tó mú wọn lọ síwájú ìyẹn náà ní objectivity ẹ ìyẹn ní voice of Yorùbá gbọ́dọ̀ máa ṣe a gbọ́dọ̀ ṣe bí ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ní 1959 títí ti dé bí 1970 tó yẹ pé àákọ̀ròyìn yẹn bí òyìnbó ṣe máa kọ́ àwa máa túmọ̀ ẹ̀ sí Yorùbá à ń ṣerú yẹn mọ́ o a máa kọ ìròyìn yẹn ọ̀ríjínálì ní Yorùbá ni kí n pé a fẹ́ translate àákọ́ irú nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí nǹkan pàtàkì tẹ́ ẹ̀ ń ṣe yìí nǹkan tí mo kàn sọ láti yín tẹ́ ẹ̀ ń ṣe yìí tí oníròyìn bá máa kọ́ ó máa jókòó ó máa wò ó kí ni Yorùbá fẹ́ mọ̀ nínú nǹkan tẹ́ ẹ ṣe lónìí kí ni bolẹ̀ ń lọ bolẹ̀ tí ń bọ̀ tí Yorùbá ní ìlò láti mọ̀ ó ṣe máa kọ́ díẹ̀ nígbà jẹ́ pé ó máa kọ́ bí eléèbó máa fi kọ́ àbí German máa fi kọ́ eléyìí ṣe BBC lẹ́fẹ̀ẹ́ ṣiṣẹ́ fún ìtọ́ Deutsche Welle lẹ́fẹ̀ẹ́ ṣiṣẹ́ fún kì í ṣe ORIT kì í ṣe RIA Italy Yorùbá ní ẹ̀fẹ́ ṣiṣẹ́ fún ìròyìn yín gbọ́dọ̀ bí eléyìí sọ́kàn pé ìròyìn tí ó pé ọmọ Yorùbá ni. Ìkẹta òun ni àwọn ilé ìbápẹ ní entertainment àti wọ́n ti wá yí padà sí kò sí entertainment tí kì í fúnyàn ní ọgbọ́n wọ́n á pè ní infotainment ẹni pé ní gbogbo ẹ bá ti ṣe amúlùdùn pé tá a ṣe mọ́rọ́hún tó dùn ẹja ọsàn a máa fi ọgbọ́n sí tẹ́rí a ṣe bẹ́ẹ̀ ni pé ìgbà tó ìbò bá ṣe capsule kí ló ń jẹ́ kó ìbò ṣe capsule wọ́n rí pé àwọn èèyàn ò fẹ́ràn oògùn tó bá korò wọ́n máa bójú jẹ́ ni wọ́n wá ṣe oògùn tó korò yẹ gẹ́gẹ́ bí ìyẹ̀fun wọ́n wá kó sínú capsule yẹn á dùn á wá gbé mì eléyìí tó wà nú ẹ̀ á lè ṣe iṣẹ́ tó ṣe gbogbo amúlùdùn tá a bá ń ṣe ó gbọ́dọ̀ ní ọgbọ́n nú kì í ṣe pé a fẹ́ máa rẹ́rìn lásán a fẹ́ rẹ́rìn láti kọ́gbọ́n ni kì í ṣe pé a fẹ́ máa jó a fẹ́ jó láti kọ́gbọ́n ni kì í ṣe pé a fẹ́ máa kọrin a fẹ́ kọrin láti kọ́gbọ́n ni nítorí pé iṣẹ́ tí ń bẹ níwájú ilẹ̀ Yorùbá ó pọ̀ kí aṣíwájú wa kó má di èrò ẹ̀yìn torí tá a bá ń wo àwọn ìlú bíi India tá a jọ òmìnira àfi tó gbòmìnira ṣáájú wa ṣùgbọ́n náà abẹ́ Gẹ̀ẹ́sì náà la wà tẹ́ bá lọ sí ICT India ló dominate ẹ̀ àwọn wọn á dẹ̀ mọ̀ pa ICT nígbà tí ẹni tó dá Facebook lẹ̀ tó máa wá Áfíríkà ṣe bí Èkó ló wá ilẹ̀ Yorùbá ló wà àwọn ọmọ wa mọ̀ pa ẹ̀kọ́ tá a máa fi fún wọn ìròyìn tá a máa fi fún wọn àmúlùdùn tá a máa fi fún wọn tí ó jẹ́ kí wọ́n lè máa lo ọpọlọ tí wọ́n ní yìí ìmọ̀ tí wọ́n ní yìí fún ìdàgbàsókè ẹ bá lọ distancing wọ́n bá fẹ́ ṣe irrigation wọ́n mọ iye omi tí àgbàdo kọ̀ọ̀kan nílò láti dàgbà ìkọ́ ṣe pé kàn máa tomi sí lásán rárá o wọ́n ti mọ iye ẹ̀ irú àwọn nǹkan báyìí àwọn ọmọ wa mọ̀ wọ́n ní mọ̀ wọ́n lọ́gbọ́n ṣùgbọ́n nítorí ibi tí a wà tí àwọn kan fẹ́ sáré ní wọ́n fẹ́ rìn ní 100 kilometers per hour
àwọn kan ní àwọn fẹ́ rìn ní 10 kilometers hour àwọn kan láwọn kan tẹ̀ fẹ́ rìn rárá bọ́ọ̀lù àṣìṣe kí àwa di ẹni tó fẹ́ rìn ní 100 kilometers asólẹ́sẹ̀ mọ́lẹ̀ yìí a gbọ́dọ̀ gbàrú yẹ láti jẹ́ ká ọmọ wa mọ̀ pé ẹ má jẹ́ ká kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ kábẹ̀sí wọ bàbá rí káàkiri tó dúkà kan wọ̀ kábẹ̀sí lọ́mú champagne káàkiri nítorí pé àwọn kan mú kíkà wa nìyẹn ẹ̀jẹ̀ rí a ní ìwà a ní ẹ̀kọ́ mo rántí pé lẹ́kìtì níbi tí mo ti dàgbà tó bá jalè wọ́n má bẹ̀ sí kọrin bó ẹ nígbà ọdún àbóòrò ó sàkúrò ń lu ni àpín nǹkan tá a jẹ́ nìyẹn a mọ̀ pé léyìí ò dáa ẹni yóò dáa ẹni yóò dáa tó bá wo àwùjọ ẹ máa sá fún mi ẹ má jẹ́ kí àwọn ọmọ wa wọ́n wá rò pé gbogbo àwa náà ti dára wọn oníkálukú ló mú bàbá tiwọn dúdú wa ni àwọn míì mọ bí tí bàbá tiwọn ti wá ìwà àwa mọ bí tí bàbá tiwa ti wá àmọ́ Odùduwà dá ìwà ẹni tó ní ìwà ni wá gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ kó máa ní àmì yìí pé Yorùbá yàtọ̀ àwọn Ọ̀yọ́ máa ń kúwé kan ṣùgbọ́n máa yí padà sí ají ṣe bí Yorùbá láàrin Yorùbá ṣe bí ẹnìkan ẹ jẹ́ ká fiyèsí gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ají ṣe bí Yorùbá ni wá ají ṣe bí ẹnìkan bí tá a bá ń ṣe bí ẹnìkan kan ni a ní ṣe wéèrò ní 1859 tá a bá ń ṣe bí ẹnìkan kan ni a ní bẹ̀rẹ̀ free education ní 1954 tá a bá ń ṣe bí ẹnìkan kan ni a ní the first industrial estate a ní ní Yaba àti ní Ìkẹjà a ní the first house tenancy ní Bódìjà a ní the first minimum wage ní Nàìjíríà in 1954 nílẹ̀ Yorùbá ṣe bí àwa yìí náà là á ronú tá a débẹ̀ ẹ má jẹ́ kí orin Ògúndé kó mọ́ wa lára pé ọgbọ́n tó gbé wa déwé ilé ọlá ó wá jó ní ó wá gbé wa ṣùgbọ́n iṣẹ́ tí ẹ ní láti ṣe nìyẹn Ọlọ́run á sì fún yín ṣe torí wọ́n ní wọ́n lójú tó máa bá ní kalẹ̀ wọ́n ní kì í tààrọ̀ nǹkan tí mo rí lónìí àti pé bí mo ṣe mọ Dr. Rẹ̀mí Bámisílẹ̀ torí iṣẹ́ náà tún pa wá pọ̀ níbi 40 years ago mo mọ̀ pé wọ́n nímọ̀ mo mọ̀ pé wọ́n ní òye mo mọ̀ pé wọ́n ní ẹ̀kọ́ mo sì mọ̀ pé gbogbo yín tẹ́ wà mẹ́rin ẹ lajú ẹ fi ọ̀làjú yín ràn wá lọ́wọ́ ẹ fi ọ̀làjú yín gbé wa sókè ẹ fi ọ̀làjú wa kọ́ àwọn ìmọ̀ wa lẹ́kọ̀ọ́ eléyìí tẹ́yìn náà ò mọ̀ bóyá nípa ìtàn a máa fi àwa tá wà lé a máa tọ̀ ẹ̀yin tẹ́ wà lóde tẹ́ rí bí ó ṣe ń lọ a wà papọ̀ modernity pẹ̀lú tradition a wà papọ̀ Yorùbá wá wà ní téńté àwọn ará Ọ̀ṣun wa ní ó lé téńté ojú ọ̀rọ̀ wa wá dàbí àkùkọ tó gorí ọ̀pẹ tó lọ lé téńté ojú wa yóò rí lé ojú wa yóò rí lò lágbára Ọlọ́run àti ilẹ̀ ṣe léyìí o inú mi dùn fún àǹfààní yìí mo dúpẹ́ lọ́wọ́ yín Dr. Bámisílẹ̀ mo dúpẹ́ chairman mo like speech make yẹn ọ̀rẹ́ mi tó sọ̀rọ̀ Nordic country mo kọ́ sára sí i because they are so developed tó kó mú education and education kò sí alternative sí education and education kì í ṣe education pé mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan nítorí media is dominated by America the values are American a máa ń struggle nínú nígbà tí mo wà WNT mo struggle gan ni wọ́n wá gbé Sesame Street fún mi wọ́n gbé fún mi lọ́fẹ̀ẹ́ wọ́n fún mi àpá àrówó wọ́n gbé kíkà lè máa ṣe lọ́jọ́ kan 365 edition lọ́fẹ̀ẹ́ mo wá wò ó kọ́ṣọ̀ tó wọ́n fi kọ́ wa yìí ta Amẹ́ríkà ni tẹ́bára àwọn ọmọ wa ń sìn wọ́n á gbé ṣòkòtò sí ìdí bẹ̀bẹ̀rẹ̀ ìdí gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n àbí wọ́n á lọ ra aṣọ gan á wá dàbí ìgbà tí yẹn lọ ra kìsà ìkíyẹrú yẹn lẹ́gẹ́ ẹ má fi yẹ kọ́ wa o
ògo Ọlọ́run. Ibi tí eléyìí tí ó máa gbé values wa sókè ní kẹ́ fi kọ́ wa. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. Yóò ṣeé ṣe. Gẹ́gẹ́ bí kábíyèsí kan ṣe máa ń sọ, ó ti ṣeé ṣe. Ẹ ṣé púpọ̀. Eléyìí tí ẹ ti wí yẹn arọ ti rọ̀ mọ́ ó ti dòun. Ẹ jẹ́ kí a ṣí òpó ìsọ̀rọ̀ wa ká pàtẹ́wọ́ fún bàbá wa dáradára o. Ẹ ṣí gbogbo wa ṣí òpó ìsọ̀rọ̀ yín o. Ṣí òpó ìsọ̀rọ̀ yín o. A máa rí bá o, máa rí bá o. Yàrá máa jẹ́ sá. Ṣé o ẹ ṣe? Ẹ ṣe pọ̀ sí ẹ ṣe sá tó bàbá ẹ ṣe o. A máa rí. Bàbá wa Aliyu, ó yá gbóhùn sókè o. Ẹ bá wa sọ̀rọ̀ níwọ̀nba ṣókí lónìí. Ẹ ṣeun. Ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Kíkì mi lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ọlọ́lá jùlọ, ọba tó dá ẹ̀dá, ọba tó dá gbogbo ohun tó mí àtẹ̀ntí òmí, adúpẹ́ lọ́wọ́ rẹ̀ o, wípé à ń bẹ láyé, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo tún wá fi àsìkò yìí lọ sí ọ̀dọ̀ ẹ̀yin tí tẹ́ gbé mi wá sórí ètò yìí. Ẹ ń gbọ́ mi àbí? Bẹ́ẹ̀ni. À ń gbọ́ yín dáadáa. Tọ́ pé tẹ́ gbé mi wá sórí ètò lónìí. Mo kí yín púpọ̀ o, ẹ dákun ẹ má bínú pé ní tí mi ò bá lè dárúkọ everybody. Mo kí àwọn bàbá wa Dr. Remi Bámisílé, mo sì kí àwọn bàbá wa Barrister Bádé Adékúnjọ àti àwọn bàbá wa náà kọ̀ọ̀kan tí tẹ́ ṣe bí mo ṣe dórí ètò lónìí. Gbogbo yín náà mo kí o, ẹ dákun ẹ má bínú sí mi ò torí t'Ọlọ́run. Then kíkí tí wọ́n lọ sọ́dọ̀ àwọn bàbá wa Professor Banji Akintoye, mo kí bàbá, mo kí ẹ kú iṣẹ́ o, Ọlọ́run ó dúró tì yín o. Mo tún wá kí àwọn bàbá wa náà, àwọn bàbá wa tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àwọn bàbá wa Dr. Yemi Farounbi àtàwọn yòókù náà, ẹ má bínú torí àsìkò ni o. Tọ́ mo kí gbogbo yín o, mo tún wá fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin màmá wa tí ẹ wà lórí ìkàlẹ̀ yìí àti àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo yín náà mo kí, ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Now, mo kí yín púpọ̀ ìlànà ọmọ Oòduà fún iṣẹ́ takuntakun tẹ̀sí ẹ break record. Ń tẹ̀sí lónìí, ọmọ Yorùbá ò ní gbàgbé yín. Ẹ break record torí pé kí ni the most potent weapon is information and is capable of awakening people from their slumber and empowering them to recognize their rights. Yes. Ọmọ Yorùbá nínú òkùnkùn lọmọ Yorùbá wà. Ẹ já sòótọ́ fúnra wa. Yorùbá ti dẹni ẹ̀yìn, òótọ́ la ní ká sọ fúnra wa. Kí ló fà á? Torí pé Yorùbá ò mọra rẹ̀. Ọmọ Yorùbá ò mọ tó ń pè ní Yorùbá. Ọmọ Yorùbá ò mọ ipò tó yẹ kí Yorùbá wà. Lónìí, Yorùbá wá dẹni ẹ̀yìn. Adaran ó wá dẹni tó ń dictate. Adaran ó wá dẹni tó ń control ìgbésí ayé Yorùbá. Fact ni kìí ṣe rọ́. Adaran ló ń control ìgbésí ayé ọmọ Yorùbá. Adaran ló ń control àwọn ọba Yorùbá. Adaran ló ń control àwọn ìjòyè ilẹ̀ Yorùbá. Adaran ló ń control gbogbo politician ilẹ̀ Yorùbá. Bó ṣe rí nìyẹn fact ni. Torí pé kí ni ògo Yorùbá ò jáde. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye, ẹ wo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ yànnà nálẹ̀ kan láwọn achievement Yorùbá. Ẹ tó wo àwọn bàbá wa Farounbi nínú ọ̀rọ̀ táwọn náà sọ. Ǹjẹ́ nìkan ló kọ́ ọmọ Yorùbá ní bó ṣe ń ṣe aṣọ òfì? Sẹ́nìkan ló kọ́ Yorùbá? Gbogbo ohun tí Yorùbá ń ṣe nígbà yẹn, kí ni ń jẹ́ Singapore? Kí ló ń jẹ́ Kuwaiti? Gbogbo àwọn ìlú táwọn ń pariwo nísìnyí sọ yẹ kó dúró lẹ́gbẹ̀ẹ́ Yorùbá ni. As long as tí Yorùbá ò bá kò ní abẹ́ ààbò Nàìjíríà, ògo yín ò lè jáde, kì í ṣe pé bó ṣe rí nìyẹn. Mo wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pẹ̀lú èyí tẹ́ ẹ gbé jáde lónìí. Mo mọ̀ kí yín o, ẹ kú iṣẹ́ takuntakun torí pé kí ni information ni àwọn èèyàn wá need. I need àti create awareness kí àwọn èèyàn ó mọ̀ pé nínú òkùnkùn ni wọ́n wà. Bàbá wa kan wọ́n pè mí ní nǹkan bíi 4 hours ago lẹ́kọ̀ọ́. Wọ́n wá láwọn gbọ́ ọ̀rọ̀, wọ́n wá ju fídíò kan wọlé sí mi. Lẹ́yìn ìgbà tí wọ́n ju fídíò, wọ́n wá pè mí ní nǹkan bíi after nǹkan bíi 1 hour. Wọ́n ní tí mo ti wo fídíò yẹn, ó wá jẹ́
nínú àwọn lecture tí àwọn bàbá wa chief imam ilẹ̀ Yorùbá ṣe tó ń sọ ní pé ta ló ní Ìlọrin so mo sì mọ̀ pé ní àwọn ò bá idea pé kí Yorùbá dá dúró tó wọ́n wá pè mí wọ́n ní ìgbọ́ lecture yẹn ni mo ní lecture tí ń tẹ̀ ju wọlé ó ti pẹ́ mo wá ń sọ fún wọn pé ní inú òkùnkùn lọmọ Yorùbá wà tí Yorùbá ò bá kò ní abẹ́ àkàtà Nàìjíríà Yorùbá ò lè lálùyọ o a kàn máa ṣe passport ni tẹ́ bá ní kò yé yín tí Tinubu tọ́lọ́run bá fún un ṣe tó lo ọdún 4 bí 8 tó bá lò tán ẹ dákun níbo ni power fẹ́ padà sí ọdún adarán ní kò rújú náà adarán ló gbé síbẹ̀ tádarán ò bá support ẹ̀ kò lè débẹ̀ kó ṣe rí nìyẹn gẹ́gẹ́ bí bàbá wa ti sọ láti ìgbà tá a ti gba òmìnira làwọn ti sí bọ́dà pé gbogbo owó adarán bí kíbi tó bá wà pátá ẹ̀ máa wọlé ẹ máa rí wọn pẹ̀lú international passport wa ẹ máa rí wọn pẹ̀lú national identity card wa so Yorùbá voice of kìnìtẹ̀ dálẹ̀ yìí òun ló ní ó jẹ́ kí àwọn èèyàn wa tó wà nínú òkùnkùn ní tí ò yé wọn àsìkò ti tó láti jẹ́ kí ìrìn àjò yìí kó tún yá gbogbo ohun tí ò yé àwọn èèyàn wa káwá bẹ̀rẹ̀ sí máa sọ fún wọn kó mọ̀ yé wọn ẹ máa rẹ́ lòmíì tó jẹ́ professor wọ́n sì tún sọ pé wọ́n Nàìjíríà nígbà tí ò yé wọn kò mí ni ọ̀tọ̀ ni wisdom ọ̀tọ̀ ni pé kéèyàn mọ̀wé kéèyàn onímọ̀ ọ̀tọ̀ tún ni làákàyè o kò jọra wọn ókè ó dàbí àkókò kan tí arákùnrin kan prof kan sọ yí pé ní irú owó trillion tẹ́ sọ ẹ pín fún gbogbo wa ẹ pín fún at least ẹnìkọ̀ọ̀kan máa rí nǹkan bíi 2 billion ẹ gbọ́rọ̀ báyẹn ẹ dákun torí tọ́lọ́run ṣé tẹ́ bá mú bọ́jẹ̀tì Nàìjíríà tó bá ní kan ṣí ààrẹ ṣé ẹnìkan lè rí 1000 ni tẹ́ bá divide owó ẹ lè rí 1000 mo ń ṣe lecture lọ́wọ́ mo wá ń sọ fáwọn ọmọ mi pé àwa ṣí àwọ̀ àwa divide àwa ń pín 30 naira ẹnìkọ̀ọ̀kan máa gbà lóòjọ́ yóò gba 30 naira lọ́sàn yóò gba 30 naira ní ọ̀sán yóò gba 30 naira lálẹ́ wọ́n kàn fi ojú wo owó yẹn hàn pé kì í ṣowó ọ̀nà tá a lè gbà láti fi lè jẹ́ kí ìrìn àjò yìí yá òní ká bá àwọn èèyàn wa sọ̀rọ̀ nílé lóko káàkiri àgbáńlá ayé kí wọ́n mọ ìdí tó fà á tí Yorùbá fi wà ní tó fi dèrò ẹ̀yìn torí Yorùbá dèrò ẹ̀yìn o wọ́n wà lọ lọ́bì àti lọ́balọ́ba wọ́n mọ̀ á lọ lọ́bì lọ́dọ̀ adarán tó gbàlú onílù ó gbà lọrin ṣé kò gbà lọrin ni wọ́n àtọ́ ń bínú tó ń sọ pé kíní kan wọ́n ní kọ́mọ̀sí kíní kan wọ́n ti gbà lọrin ni kì í ṣe pé wọn ò gbà wọ́n ti gba Ìlọrin ni wọ́n wá ń change orúkọ kíní kan gèrè álímì gèrè kíní kan wọ́n wá ń change gbogbo nǹkan tó jẹ́ àwọn nǹkan àṣà Yorùbá wọ́n ń change ẹ̀ wọ́n wá ń replace ẹ̀ wọ́n wá ń brainwash àwọn èèyàn Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí nígbà tí àfáà kan tó wà ní Markaz tí ó sọ̀rọ̀ ó ní Ìlọrin ẹsẹ̀ ìlú Yorùbá ẹni tó ń sọ̀rọ̀ Yorùbá bàbá tó bí Yorùbá ìyá tó bí Yorùbá wọ́n yìí tún sọ pé ó ní Ìlọrin ẹsẹ̀ ìlú Yorùbá kí ló ń ṣe ó ń sọ̀pọ̀tì adarán àwọn làwọn sọ fún un pé ní lọ́wọ́ ìwé tí Saudana of Sokoto kọ tó pè ní My Life ó kọ sí nínú ẹ̀ nínú page 15 pé ó ní Ìlọrin pé ilẹ̀ Yorùbá ni ó ní one of the domain of Aláàfin of Ọ̀yọ́ Fúlàní ń sọ yí pé ní Ìlọrin o ilẹ̀ Yorùbá ni ìwọ tó wájọ́ ọmọ Yorùbá ó wá ní kìí ṣe ilẹ̀ Yorùbá torí pé kí ni torí àbòsí òun torí ọba Ìlọrin ìyẹn ń kílẹ̀mù pé ìran àwọn òun ò fẹ́ kó parun ìwọ sì tún ń ta ìran rẹ òun tà fún àwọn adarán Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí so mo kì í púpọ̀ torí àsìkò ní o pé òní èsì ọjọ́ ọ̀rọ̀ mo kì í púpọ̀ Ọlọ́run ó gbà fún yín o gbogbo ń tẹ̀ ń fẹ́ ní ti dáadáa Ọlọ́run ó ṣe fún yín ẹ máa kórè kó délé o aburú kankan ò ní ṣẹlẹ̀ sí yín orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú ògùn Ọlọ́run sójú ẹ̀mí wa ni ó ṣe mo sì ń kí bàbá wa Professor Banji Akintoye bàbá mo kí yín o ẹ kú iṣẹ́ o ẹ kú àdúrótì Yorùbá ò ní gbàgbé yín o bàbá ẹ strong yìí o bàbá strong yìí ẹ dápẹ́ ẹ jẹ́ ká máa ṣàdúrà fún bàbá strong yìí o torí bàbá ń fojú wí náà
tí kì í bá ṣe pẹ̀lú éèjì bàbá tí kì í bá pé wọ́n jẹ́ ni Ọlọ́run lẹ́ni tọ́lọ́run dúró tì ẹ wo in tó ra ṣẹlẹ̀ kí ni wọ́n tó wá padà ṣẹlẹ̀ nísìn tẹ́yàn bá ti wà lórí òdodo Ọlọ́run odò tó ń tàn ṣé àṣírí ò wá padà tún nísìn láwọn tó ń fi bàbá tán fún wọn lórúkọ tí ò jẹ sọ́lọ́run tí wá mú wọn nísìn náà wọ́n tí wọ́n ń takora wọn yẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o mo dúpẹ́ fún yín fún opportunity tẹ̀ fún mi mo kí yín o àdúrà wo gbà Ọlọ́run jẹ́ ká délẹ̀ lórí o adaran ló ń control Yorùbá tọ̀ bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run yọ ọ́ pọ̀ lọ́wọ́ wọn ẹ ṣeun.